nísìnyí àwọn kan wọ́n ń ṣe fracas, wọ́n ń dojú ti Islam. Ẹ̀yin tẹ́ a tún wá lọ kéwútà òkè tẹ́ ẹ bá tún padà sílẹ̀, tẹ́ ẹ bá dé láti Asia rí àbẹ́ dé láti Saudi, tẹ́yìn ṣe ń ṣe yahoo làwọn kan náà ṣe yahoo Saudi. Gbogbo àwọn sálàfí nísìnyí yahoo làwọn ṣe ń Saudi. Irọ́ tẹ́lómi ń pa fún lárúbáwá Saudi, wọ́n á fún lówó kànga, wọ́n á fún pé community àwọn òní kànga ni, ó lè ní community àwọn máa gbé kànga fún, ó máa lé ní 400, yóò dé gbé kànga níbi ẹyọ kan báyìí, èèlò náà gbé kànga, mọye dollars, thousands of dollars táwọn èlòmíì ń gbà ní Saudi Arabia. Owó pọ́ńkọ́, owó ọmọ òrukàn ńkọ́ tẹ́ ń gbà Saudi. Tẹ́ bá béèrè lọ́wọ́ ẹlòmíì, a ní lájọ́ tóun ti yé òun òṣòwò rí láyé òun òṣòwò rí, òun náà ló tún sọ fún ayé pé òun máa ń ta jàlábíà, ìdí jàlábíà lòun ti kọ́ skul. Àbà ẹ yé parọ́ fún wa mọ́, ìdí jàlábíà lẹ ti kọ́ skul. Ẹ̀yin náà lẹ́nà ẹ̀ ṣiṣẹ́, ń tẹ́ sọ fún wa ní ẹ̀nà ẹ̀ ṣiṣẹ́ ipe ẹ̀ mọ́tọ́ ṣe ń ṣòwò rí, ẹ̀yin náà lẹ́sọ pé ìdí ìgbà tó yẹ ẹ̀ ń ta jàlábíà, ìdí jàlábíà lẹ ti kọ́ skul. Tá a dẹ̀ mọ́ tá a mọ àwọn amọ́tẹ́ ṣe ń gbowó tán ṣe ń bá yín kọ́ skul nígbà tẹ́ wá Saudi, tán ṣe ń bá yín kọ́ skul. Ṣé rí kò sí ohun tó fà á tí gbogbo ọ̀dọ́ àfà tán fi di ẹni tó ń wá owó òjijì lẹ́nu ju yí pé àwọn tó ń fi ṣe mẹ́ńtọ̀ wọn àwọn gbogbo náà báyé wọn jẹ́ lẹ́nu. Àwọn tó ń fi ṣe mẹ́ńtọ̀ wọn àwọn ni wọ́n fi ń báyé wọn jẹ́ lẹ́nu. A ti lo ayé débi yí pé àfà ó máa lọ pẹ̀lú escort, yóò dẹ̀ máa lo bí ọlọ́pàá bíi 10, ọlọ́pàá 5, ibẹ̀ la lo ayé dé lẹ́nu. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn pásítọ̀ ni wọ́n á máa ṣe irú ẹ̀, lẹ́ni àwọn àfà náà ti wá rìn sínú ẹ̀. Àwọn ọlọ́pàá tó yẹ pé kó máa ṣọ́ aráàlú, kó máa ṣọ́ ibi tó lè bá ti jà, àwọn náà ń gbé bọ̀. Lẹ́ni gbogbo àwọn ọlọ́pàá Nàìjíríà náà 90% àwọn ọlọ́pàá àwọn olówó náà ń ṣọ́ àtàwọn àfà àtàwọn pásítọ̀. 10% lọ́lọ́pàá tó ń ṣọ́ àwọn aráàlú Nàìjíríà lẹ́nu. Táwa náà bá jì sínú kòtò yẹn, wáàsí wo la fẹ́ ṣe fáwọn ọ̀dọ́ tó ń bọ̀ lẹ́yìn wa? Wáàsí wo la fẹ́ ṣe fáwọn ọ̀dọ́ tó ń tẹ̀lé wa? So káwa máa bo irọ́ yípe yẹn kò mọ̀ ń pa ẹ̀, àfà ó mọ̀ ń pa ẹ̀ o. Ṣùgbọ́n olè ò ní sọ pé olè lòun tó bá déwájú adájọ́. Because ó wà kó tóun bá sọ pé olè lòun, wọ́n á sọ fún yín pé kó tètè dájọ́, yípe adájọ́ kò dààmú adájọ́ mọ́. Adájọ́ lè sọ fún yín pé ó ti mọ̀ pé olè ní ẹ lọ lọ bá inú ẹ̀wọ̀n. Ṣùgbọ́n bá ti sọ pé olè kọ́ lòun, adájọ́ ọmọ tóun ó ṣe máa bá a ṣe, wọ́n á dẹ̀ máa ṣẹjọ́ lọ ni. Ṣùgbọ́n lẹ́ni abẹ̀wá nítorí Ọlọ́run ẹ̀yin àfà, ayé là ń lé ìjà lálùkìyámọ̀, ayé là ń lé ṣá lé àlùkìyámọ̀ wa. Àfà alágbájá ń lo range, ẹ̀yin náà fẹ́ lo range. Àfà alágbájá ń lo Land Cruiser latest, ẹ̀yin náà fẹ́ lo Land Cruiser. Àfà alágbájá lo Lamborghini, ẹ̀yin náà fẹ́ lo Lamborghini. Ẹ̀yin àfà wa náà tẹ́ ń lo àwọn mọ́tò ńláńlá yìí, tó bá yẹ kí wọ́n ń fún yín láwọn mọ́tò yìí ni, ẹ jẹ́ kó máa yá àwọn ọmọ kéwu yín pé àdúrà tẹ́ ẹ ṣe àtẹni tẹ́ ẹ ṣàdúrà fún lọ́lọ́run gbàdúrà rẹ o, òun ló fún mi mọ́tò yìí. Ẹ wá jẹ́ kó yá àwọn ọmọ yẹn yín pé wọ́n súnmọ́ Ọlọ́run, Ọlọ́run lè ta ara yín, ó lè ta ara wọn gbàdúrà èèyàn kan, ó lè ta ara wọn gbàdúrà èèyàn kan tí Ọlọ́run ó padà fún. Ṣùgbọ́n lẹ́ni kò sí ohun táàfà àwọn àfà fi ń gbéra lẹ́ni ju wípé olówó làwọn. Ẹ wá béèrè lọ́wọ́ àfà ipò olówó ni ẹ́, kí ni income ẹ? Company mélòó ló ní? Company mélòó ló ní? Òṣìṣẹ́ mélòó ló ń ṣiṣẹ́ lábẹ́ ẹ̀ tó ń fún sálárì? Ẹ lè rí. À ń customize gbogbo mọ́tò wa, à ń ṣe gbogbo ẹ̀. Ẹ jẹ́ kó máa yá àwọn ọ̀dọ́ àfà tó ń tẹ̀lé yín, tó ń follow yín, yí pé ohun tó ń ṣe yìí nǹkan tó ẹ má bà ìsìláàmù lójú jẹ́ mọ́. Ẹ jẹ́ a ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nínú ayé. Tá a bá wáyé lọ, tá a wá lọ, ibi ẹsẹ̀ 6 náà la parí ẹ̀ sí. Gbogbo ẹ̀yin àfà wa tẹ́ ń di tó yẹ pé gbogbo yín ti di tó yẹ pé ẹ̀yin náà ti wá di tó yẹ pé kò sí ohun tẹ́ ẹ̀ ń ríra yín bíi pé Allahu Akbar. Mo wá rí ọ̀rọ̀ àfà kan tó wá pa mí tó pààyàn lẹ́kún níbi tá a ti ń tojú bọ̀. Àfà yìí wá sọ̀rọ̀ tó jẹ́ wípé ìṣesí àwọn àfà lẹ́ni, àfà yìí ti sọ. Ẹ lọ wo àwọn àfà lẹ́ni, tẹ́ ẹ bá lọ bá àfà lẹ́ni, kò sí ohun tá a fọwọ́ kọ́kọ́ bí àwọn bàbá ta náà ń bí lèèyàn. Tán bá ṣàdúrà fún ẹ,
tó bá ṣàdúrà fún ẹ wọn ò retí pé kó o san fáwọn, Ọlọ́run ló máa ń padà wá sọ fún wọn. ẹ lọ wo ohun tó ń kó bá wa ọ̀dọ́ àfáà lénìí, kò sí ohun tó ń kó bá wa ju yí pé ihun tá à ń ṣe lọ yìí, yí pé ìgbà kan láàmọ̀ ohun tá à ń ṣe lọ yìí, àsìkò ń bọ̀ tá a padà mọ̀ o, àsìkò ń bọ̀ tá a padà ṣe kí ni, tá a padà mọ̀, nítorí pé táwọn ẹ̀dọ́ yìí ò bá rí wa mọ́ àwa náà àwọn ọmọ wa náà máa fi pàrokò tó bá yá, pé ẹ ti ń lé àwọn èèyàn léré, àwọn èèyàn ti ń sáré kọjá kádàrá, ibi tẹ́ ẹ lé wọn dé ló fà á táwọn ọmọ yìí fi ń sáré kọjá kádàrá, ibi tẹ́ ẹ lé wọn dé lénìí ló fà á táwọn ọmọ yìí fi ń sáré kọjá kádàrá. àwọn ọ̀dọ́ lénìí wọ́n ti bìlí bàbá mi dín mọ́kàs kọ́lọ́n bá ṣe rárá fún wọn ní pé má kéwú nítorí pé o fẹ́ dolówó, tówó bá wá bá ẹ ń bẹ̀ ẹ̀, àwọn àfáà wa tẹ bá dọ́dọ̀ àwọn àfáà ṣe rí Ọlọ́run ṣàánú wa, tẹ́ẹ̀dá bá ṣe mọ̀ tó Ọlọ́run bá ṣe ṣàánú ẹ̀ tó wàláhì Ọlọ́run ṣàánú wa. lẹ́ni ẹ lọ wo kí la fẹ́ ṣayé dà lódìndí àfáà tó lọ Asia rí kán á bá fake dollar lọ́wọ́ ẹ̀ kó wá máa deny pé wọ́n kó fún mi ni àwọn wo ló kó fún ẹ, kí ló bá dọ́dọ̀ ẹni tó kówó yẹn fún ẹ, nítorí pé tó o bá sọ pé o mọ àwọn onítọ̀ ọ̀hún ó padà ṣẹ̀wọ̀n, mo mọ̀ wọ́n bí báyìí ni àwọn dà, so kò ń ṣe iṣẹ́ tẹ́ni yẹn ti ń ṣe ni, iṣẹ́ tẹ́ni yẹn ti ṣe kí ni tó ti ń ṣe òun ni, so ẹ má máa cover yìí pé àfọ òmò ń pẹ́ wọ́n ti gba béèlì àfà, wọ́n máa gba béèlì àfà bọ̀tí ẹgbẹ́ ẹ̀yin ò sọ fáráyé pé wọ́n àjọ ń kéèsì yẹn sí Júùnù ni, táàfọ̀ ò bá ní púrúfù lọ́wọ́ àfà máa ṣẹ̀wọ̀n, àfà wa tẹ́ ń kọ́ ẹ wá ń tẹ èèyàn kan comment ó kọ kìíní kan wọ́n máa sáfù embezzle warrant wọ́n máa gbé ta ni, àfà wa mo ò fẹ́ dárúkọ yín ni ẹ dójú tì mí pẹ̀lú language tẹ pé tí n bá comment lórí àfà yẹn, tí n bá comment lórí ẹ̀ tí mo gbé fọ́tò ẹ̀ síbẹ̀ tí mo wá comment lórí ẹ̀ kò sí anybody, kò sí yálàyẹ anybody tó lè gbé mi, because ihun tó ti wà nínú pépà ni, ó ti wà nínú mídíà, federal government gbogbo ló gbé sórí mídíà fúnra wọn. so ìsọ̀rọ̀ yín dàbí pé ẹ̀ ń gbè lẹ́yìn olè, ìsọ̀rọ̀ yín ó dàbí pé ẹ̀ ń gbè lẹ́yìn olè, ẹni tó kéwú tó mọ̀ ìyàtọ̀ Ọlọ́run máa fi ń jẹ oníjìbìtì, tó mọ̀ ìyàtọ̀ Ọlọ́run fi ń jẹ gbájúẹ̀, tó mọ̀ ìyàtọ̀ Ọlọ́run fi ń jẹ ritualist, tó mọ̀ ìyàtọ̀ Ọlọ́run fi ń jẹ àbà, kó wá jẹ́ irú wọn lá máa bá nǹkan jìbìtì lọ́wọ́ wọn, kẹ́ wá bọ́ta kẹfẹ́ máa defend irọ́, ẹ má yẹ ká fura sẹ́yìn náà, because ìṣesí yín yẹn àwọn ẹlòmíì tẹ́ jọ wà papọ̀ wọ́n lè má sọ lójú yín, wọ́n á máa fura sí iṣẹ́ yín náà jọ ń ṣe ni. so kò sí ṣẹ́rí téèyàn bá kéwú máa ń léèyàn kú òun bí ìwà ṣètọ́nì ni, gbogbo ẹni tẹ́ bá rí tó bá kéwú tí kéwú ò lè kú òun bí ìwà ṣètọ́nì, tẹ́ pé kéwú yẹn ń gbé súnmọ́ ìwà ṣètọ́nì ni, kéwú ṣètọ́nì lókè. ìjókòó wa yìí la wà tí bàbá Mùdírù ní pé kò sẹ́ni tó ṣe yahoo láyé tí ò nábọ̀ rẹ̀, bàbá Mùdírù mọ́kàsí náà sọ wọ́n ní kò sẹ́ni tó bá ṣe yahoo láyé tí ò ní àbọ̀ rẹ̀, ò lílo jìbìtì láyé yìí ò ní nábọ̀ rẹ̀, àágùn aláàgùn tẹ́yìn tẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ dẹ̀kẹ́ tẹ́ ẹ fà á lẹ́ẹ̀mọ̀ yìí pé àágùn aláàgùn èèyàn fi ń wá àágùn aláàgùn èèyàn ń gbá àágùn aláàgùn mọ́ra. àwa jókòó nínú ayé débi yìí pé àwa àáfàá ojú òtẹ̀ wá tì wá mọ́, àwa yìí àwọn àáfàá náà ń borí èèyàn lọ́wọ́ wọn, àwọn náà ń bá apá èèyàn lọ́wọ́ wọn, àwọn náà ń lórí kíni, ṣé nítorí ayé yìí náà ni, ayé tẹ́ ẹ lò tí ò fún kò fẹ́ lómi ń garanti pé yóò wọ 40 years, kò sáyé lómi ń garanti pé yóò wọ 50 years, kò fẹ́ lómi ń garanti pé yóò wọ 60, kò fẹ́ lómi ń garanti pé yóò wọ gbogbo ẹni tó bá wọ àwọn èjì yìí tó ń tẹ̀lé ra wọn ìtọ́lọ́run bá sun débi ohun Ọlọ́run nú àánú rẹ̀ ni Ọlọ́run mọ̀ ṣàánú ẹ̀ ni. wáàsí wo la fẹ́ ṣe fáwọn èèyàn, wáàsí wo lẹ fẹ́ ṣe fáwọn èèyàn, ilé kéwú tán ti ń bá bẹ̀rù Ọlọ́run léèní ibẹ̀ láti bá bẹ̀rù Ọlọ́run mọ́, ilẹ̀ Lárúbáwá pẹ́ táwọn èèyàn máa pẹ́ tó bá dé láti léèní gbogbo à ń ṣe ájì ni à ń ṣe úmúra ni léèní gbogbo ẹ̀ ti di ó ti di pé kò tẹ́ ẹ̀ fẹ́ úmúra ò fẹ́ ń yàn lọ́mọ because àwọn ẹlòmíì ti sọ úmúra dọlúdé. ìjẹ́ṣe wà sí fáwọn yẹn wọ́n ti sọ úmúra wọ́n sọ dọlúdé, èèyàn ó máa tàwáfù lọ́wọ́ yóò máa ṣe sẹ́fì, ẹni ẹlẹ́ni èyàn ó máa ṣàdúrà bí Káàbà kéèyàn máa sọ wípé má sunkún sí mi lára o ẹ̀ ń fẹ́ bẹ̀rẹ̀ ọkùnrin yìí ni nígbà tí èèyàn ń sunkún sọ́lọ́run lọ́rùn tí wọ́n ń
gbogbo àwọn tá à ń kó lọ múra nísìnyí tá à ń kó lọ ájì ìbádà wo ló wà lára wọn. ẹlòmíì nísìnyí ájì ẹ̀ náà nísìnyí kán ṣàmọ̀ kó lọ ájì ni ìrun wo ló ń kí, gbogbo ẹ̀yin tẹ̀ ń kó wọn lọ ájì kí ni wáàsí tẹ̀ ń ṣe fún wọn. ẹ wo rọ́dọ̀rọ̀dọ̀ tí wọ́n ṣe lúmúra ọdún yìí, ẹ̀yin àfáà mélòó lẹ dìde tẹ́ ẹ ṣe wá síbẹ̀. ẹ wo wọ̀bọ̀ ọkùnrin báyìí tó máa ń kọrin báyìí kí ló máa ń pè aláwìyí àbí tó lọ bí Kaaba tó ń pariwo $1 billion $1 billion. táwọn lábáwá ń wò báyìí wọ́n wá gé wọ́n fi ṣe documentary pé kán wò ó lódìdí ẹni tó ń kúnyàn lọ hajj. ẹlòmíì lọ bí Kaaba Lamborghini ìwọ tó ò ṣiṣẹ́ tó ń béèrè Lamborghini. ẹ jẹ́ ká ṣe rí kéèyàn jókòó kó dẹ̀ wo ohun tẹ́ ẹ̀ ń sọ ìsìláàmù dà. òun ló fà á pé ẹnì kọ̀ọ̀kan wa lénìí tá a bá ń bí ọmọ tá a bá jẹ́ mùsùlùmí ẹ jẹ́ a kọ́ àwọn ọmọ wa ní ìsìláàmù nínú ilé wa fúnra wa. ẹ jẹ́ a kọ́ àwọn ọmọ wa lẹ́sìn fúnra wa because níbi tí ìsìláàmù ń lọ yìí ìsìláàmù ò ní bàjẹ́ o àwa yìí là á bàjẹ́. mo wá rí ọ̀rọ̀ àfáà yìí táfáà yìí wá ń sọ yìí pé sayati ala nnasi samanun la ya'rifu al-ulama illa bis-sawbi al-jamil. ó ní àsìkò kan bọ̀ wá bẹ́yìn ọmọ ẹ̀dẹ́ ènìyàn, àsìkò kan yóò padà dé tẹ́ pé ẹ lè dá àwọn ẹni ọlọ́run mọ̀, ẹ lè dá wọn mọ̀ o ìhun tẹ́ ẹ máa fi tẹ́ ẹ lè dá wọn mọ̀. àwọn tẹ́ ẹ máa pè lẹ́ni ọlọ́run àwọn tẹ́ pé kí ni bis-sawbi al-jamil, aṣọ tó dáa aṣọ tó rẹwà. ẹ̀wọ̀ aṣọ tí ṣe wọ̀ ẹ̀wọ̀ aṣọ tí ṣe wọ̀ agbádá tó ń kóṣẹ́ láti wájú délẹ̀ lẹ́ẹ̀ máa rí fìlà àtàgò wọn máa brag pẹ̀lú ago wọn ni wọn máa brag pẹ̀lú bàtà. orí bàtà tí mo wọ̀ yìí ṣe mọ ìtọ́ ń ta màórì yìí o mọ ìtí wọ́n ń ta orí fàṣàṣì ẹsẹ̀ mi. ihun tẹ́ ẹ máa gbá lẹ́nu àwọn àfáà lẹ́nìí òun nìyẹn. ṣòro aṣọ tí mo wọ̀ orí agbádá mi tó bá mọ ìtí wọ́n ń taṣọ yìí o mọ orí ago tí mo ń lò láwùjọ. ihun tẹ́ ẹ máa rí wọn tó wọn máa fi yàn ọ̀run nìyẹn. mọ́tò orí mọ́tò ṣé òlágbájá ṣẹ̀ṣẹ̀ rà orí mọ́tò kò ní sí pé ìbáàdà kọ́ ìmọye kọ́run àáfàá tẹ́ pé ẹ máa rí tí ó máa fa tẹ̀sùbà yóò máa wọ́ tẹ̀sùbà ni. wọ́n máa béèrè pé nígbà tẹ́ bá ní sọ̀látùl fàtì 100 gbọ́ tẹ̀sùbà mi dára. sọ̀látùl fàtì 100 ẹ wo sọ̀látùl fàtì ní àwọn fẹ́ni sọ̀látùl fàtì 100 ẹ lè rí wọn ṣáà. ẹ máa béèrè lọ́wọ́ pé ìwọ ọgọ́tọ̀ tẹ̀ dárúkọ 100 fún mélòó ló ṣì ń ṣe lọ́wọ́. wọ́n á wò pé ẹ bá ń béèrè lọ́wọ́ ọrú wọn bẹ́ẹ̀ yẹn. Hasbunallahu wa ni'mal wakeel 450 ṣọlọ́hun náà lè yan wá. ẹ wàá béèrè pé ẹ wàá gbà ẹ̀yin ò tí ì ṣiṣẹ́ débẹ̀ ni ẹ ti iṣẹ́ ni kéèyàn máa wọ́ tẹ̀sùbá. àwọn bàbá tàná máa ń farabalẹ̀ pé ọlọ́run ni wọ́n ń wọ́ tẹ̀sùbá báyìí. ẹ wàá òkè ṣé irú àdúrà wo leléyìí. a ti lo ayé débi wípé a fẹ́ ṣàdúrà mọ́. ọfọ̀ tó wà lórí àáfàá mi ó ju àyà tó wà lórí ẹ̀ lọ. a lo ayé débi wípé ẹbu ẹlòmíì ó kúndùn ẹbu ju ọ̀ǹtú lọ. gbogbo nǹkan àràmù pátá lẹlòmíì fi ń ṣayé. ẹlòmíì kò rí pé alukurani ó lè gáìdì òun, alukurani ó lè òun alukurani àwọn àyà kan bẹ́ẹ̀ ní alukurani tó yẹ pé ó sèfù ayé àtàkìyàmọ̀ fóun. bọ̀ yóò sì máa béèrè lọ́wọ́ yín pé bàbá ṣé ayatollah kristi ìrànlẹ́ wa ní ni ẹ ní ohun tí máa sín sórí ni ẹ ní ohun tí ẹ pé máa so mọ́ọ̀dì ni. nínú ìgbàgbọ́ ẹlòmíì nìyí. ẹlòmíì nígbà táwa gbọ́n dèní eléyìí tá a ṣèṣì gbọ́n dè wọ́n á ní tí wọ́n bá fẹ́ ní ọlá tọ́lọ́run bá fẹ́ fún kó máa ṣe suratul múlíkù kó máa ṣe wákíà kó máa ṣe gbogbo ẹ̀ làwọn alùsùn náà dàrú mọ́ adọ́wọ́ ìgbà tán délé ni. táwa dẹ̀ bá pàtà gbọ́lẹ̀ náà bàbá wa wọ́n lé wa kó ń di àwọn ìwà ṣèitọ́nì wọ́n dẹ̀ gbé àyálù Kùránì dẹ̀ àwọn alùsùn náà ti gbà mọ́ wa lọ́wọ́ lé ni wọ́n ní kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ pé ànábì ò sọ pé suratul wákíà. àwọn bàbá yẹn tán dẹ̀ gbé wa lọ síbi ẹ̀ tán gbé ìgbàgbọ́ wa lọ síbi suratul wákíà pé gbogbo ìgbà téèyàn bá ń sá ọlọ́run máa bùn ní àrísìkí ọlọ́run máa bùn ní nǹkan wọ́n fi ìgbàgbọ́ wa síbẹ̀ ni ṣùgbọ́n àwọn adádélé ni àti láwọn èèyàn dànù bẹ́ẹ̀. àwọn onísúfì àsìkò táwa wà yìí àwọn tẹ́ kọ́ tún súnmọ́ àmọ́ ọlọ́run láwọn onísúfì lè ní àwọn náà sọ wá dé ẹni èṣù yìí. tó o bá ti fún ṣéwù ládìá òun ṣọmọ rí wájú ẹ̀
tó o bá ti tó àsìkò mọ̀lúdì bá ti tó o mẹ́ran lọ bá ṣéwù ó ń ṣọmọrí wájú ẹ̀ ọmọ yahoo yahoo bá mẹ́ran wá fún ṣéwù òun ni mòrídì dáadáa wájú ṣéwù ìwọ tó ń ṣọmọ yahoo ó ń ṣe mòrídì gidi wájú ṣéwù àwọn tó yẹ kán lé kán súnmọ́ wa kán gbé wa súnmọ́ Ọlọ́run àwọn náà sọ wá di ọ̀tá Ọlọ́run yìí afáwa ní sayati alẹ́ ní àti sàmánù la ya'rifuna ulama illa bi sawbi jamil àsìkò kan bọ̀ wá bá yín o èèyàn mẹ̀dé nìyàn tó yẹ pé ẹ̀ ní dá àfáà mọ̀ àyàfi aṣọ tó dáa àwọn tó wọṣọ gidi lẹ́ẹ̀ máa pè láàfáà àwọn arifu billah ẹ̀ máa pè wọ́n pàwọn ilé yìí ò ṣe ni Ọlọ́run afáà tó wá ń sọ nígbà tá a fà tẹ̀síwájú afáà ní yasma'u ní wala yasma'una al-Qur'an wala yasma'una al-Qur'an illa bi sawti al-hasan ó ní ẹ̀ẹ̀lì gbọ́ alukurani pé ẹ̀ẹ̀lì gbọ́ kíkà alukurani dáadáa àyàfi pẹ̀lú ohun tó dùn ohun lásán lẹ́yìn màrí tán máa dùn ohun lásán lẹ́nu mi ò bá dùn ṣùgbọ́n ẹ̀ẹ̀lì gbọ́ alukurani tó ń kà mọ́ ẹ lọ wọ àwọn àfáà wa lẹ́nìí ẹ lọ sí ibi wàlímà ibi ìkómọ ibi nìkáyì àwọn àfáà fẹ́ lo 3 hours níbẹ̀ níbi nìkáyì ẹ wá ní kó má máa yẹ̀yẹ́ yín wọ́n á máa yẹ̀yẹ́ yín wọ́n á máa yẹ̀yẹ́ yín wọ́n á máa yẹ̀yẹ́ yín kí lẹ́ ń ṣe ń bi nìkáyì olínìkáyì di 3 hours owó yìí náà ni owó yìí lẹ́ẹ̀ máa béèrè ń bi nìkáyì ibi owó yìí lẹ́ẹ̀ máa béèrè owó ẹ wá di pé wọ́n wá ń fi yín ṣe àwọn èèyàn wá ń fi yín pa mo rí fídíò ọmọbìnrin kan tó ní ẹ ló bá mi sọ fáwọn dádì mi káwọn afáwọn yẹn kọ́ máa lọ kọjá káwọn alága ṣiṣẹ́ wọn ṣé wọ́n ń pọ́n yín lé ni wọ́n ò pọ́n yín wọ́n yẹ̀yẹ́ yín ni kí lẹ̀ ń wá ń bi nìkan gbogbo kéèyàn ó lọ ibi táruwọ́ bá tẹ̀ tí ń pẹ́ jẹ́ kéèyàn àfà dignity ẹ̀yìn àfà gbọ́dọ̀ ṣó ń bẹ́ẹ̀ even 5 minutes 10 minutes lecture kẹsògì kẹkọọ bẹ kọmọ yìí pé àfa ilé yóò gba rubbish ìhun tọ́nà bá mú wá fún yín bẹ ẹgbà tọ́nà ò bá fún yín bẹ ṣùgbọ́n kéèyàn àfa wájú kó síbi nìkáyì pé ẹ fẹ́ ṣe wá sí fún nìkáyì ẹ wájú kó wọ́n ajá náà ti kọ́kọ́ dun òun lọ ó dun òun lọ ajá náà ti kọ́kọ́ dun òun bí wọ́n náà kọ́kọ́ kí àfa lọ láàrin 30 minutes àfa ṣe wá bẹ̀rẹ̀ lecture fún 1 hour 30 minutes ó ti sú àwọn tó ń ṣe nìkáyì gbogbo tẹ́ gbé sórí àga ó máa ti sú wọn ẹ jẹ́ ká ayé ti kó òun di yí pé àwọn bàbá wa tà náà yẹn tí wọ́n bá ti débi nìkan ìtàn ti sọ wáàsí Ọlọ́run bá mi ṣe dáadáa ẹ̀mí gbọ́n àtàlágbára fún bàbá Dáńbọ̀rọ̀ nù kéèyàn bá fẹ́ kọ́ ẹ̀kọ́ wáàsí kéèyàn máa wo bàbá Dáńbọ̀rọ̀ nù bàbá Mùkádàmù àgbà lílọrin kéèyàn máa wo bàbá yẹn dáadáa ẹ lè rí ibi tí bàbá yẹn tó ti fún bàbá yẹn 30 minutes kí bàbá yẹn lo lecture 30 minutes ibi òkú ni ibi ìyàwó ni ibi nǹkan ni bàbá yẹn ní àwọn tó bá mú àyà kan àyà yẹn wọ́n á bá àyà yẹn débi yí pé láàárín 5 minutes bàbá yẹn máa pass message tẹ́ẹ̀dẹ̀ máa wò pé yé message ni bàbá yìí pass bàbá Dáńbọ̀rọ̀ bàbá Mùkádàmù àgbà ẹ máa gbọ́ wá sí bàbá yẹn láàrin 5 minutes mo rí pé irú ọwọ́ yẹn ni àfáwà Lukman ìsàlẹ̀ kòtò náà mú àfáwà Lukman ìsàlẹ̀ kòtò kẹ́ẹ̀tó bíi 10 minutes níbi kíni 10 minutes 15 wọ́n ti parí ọ̀rọ̀ wọn wọ́n lè ti pass message sí yín ó jẹ́ kíyàn máa worú àwọn àfáà bẹ́ẹ̀ yẹn kó yẹ pé ẹ̀ṣẹ̀ wá kọ́kọ́ kí àfáà lọ ajá náà sì ti kí àfáà lọ ẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ wá sí bí nìkáyì yóò sọ àwọn tó ń ṣe nìkáyì ìgbà wọn náà líyẹ̀yẹ́ yín ìyẹn àfáà ọ̀dọ́ ẹ jẹ́ àgbìyànjú tó bá pè wá ń bí òde ibi ìṣílé ni ibi ìkómọ tó bá pẹ́ ni tó fẹ́ ṣe ó ní no ẹ̀mọ̀ká lómi máa ń ká àwọn àfáà ni ó ní gbogbo ìní fóun ẹni tó ẹlòmíyàn aṣílé àwọn àfáà lóní òun ò invite olórin òun yẹ àfáà alágbájá ṣe wáàsí àfáà tàmẹ̀dò ṣe wáàsí nítorí adéhùn mọ́ kóhun gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run inú adé máa dùn tó ṣe ń ṣe wáàsí yẹn adé máa fún wọn lówó ẹlòmíín kún un rẹ̀ ṣùgbọ́n ibi tẹ́ bá ti rí táwọn bá ti ń lọ especially ibi nìkáyì ẹ̀jẹ̀ á máa balance ẹ̀ ẹ̀yìn àfáà káfáà máa bínú pé wọ́n fún òun ní 10 minutes kóhun fi lecture òun ò ṣe lecture yẹn mọ́ nǹkan kan òun ju máìkì lẹ̀ practice ìwà náà bí ń bẹ̀ because 10 minutes tán fún ẹ yẹn you can use 5 minutes láti pass message fún ọkọ àti ìyàwó àtàwọn tó wà ń bẹ̀ 5 minutes o lè fi pass message débi pé àwọn èèyàn ó máa wọ pé wá sí làfáà yìí ṣe it's not necessary pé you spend 30 minutes 1 hour 30 minutes láti fi ṣe lecture níbi ni a lè ṣe lecture 1 hour tá bá wà lásàlátù tá bá wà ń sáwíà a lè túraká bọ́ká nípa ń lọ bí nìkáì kíkà ọkọ àti ìyàwó wà ń bẹ̀ inú wọn dùn wọ́n fẹ́ jó káwọn náà fẹ́ gbé ìgbò so kí nìyẹn wọ́n fojú òun lè rí àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ sáwà fà so message mi ti máa tún àfáà ní pé ẹ lè gbọ́ lẹ́ni àgbọ́ Kùránì mọ́ ohun nìkan là ń gbọ́ later gbogbo àwọn ọ̀dọ́ àfáà ẹ̀jẹ̀ alọ́mọ̀ yìí pé tá a bá jẹ́ ìmọ̀ọ́mù fúnra wa lẹ́ni à á jẹ́ ìmọ̀ọ́mù fún àwọn ọmọ wa káwọn ọmọ máa rí wa irú àfáà yìí náà nísìnyí wọn ò lè yọkọ̀ ònú rẹ́kọ̀dù àfáà kí ní rẹ́kọ̀dù àfáà ti rìn so káfà kan wá bọ́ta kó máa ní ẹni bá kọ́mẹ̀tì lórí àfáà yẹn ọmọ sáfẹ̀ ń bẹ́ ṣọ́nà ọmọ ṣe kinní kan lórí ẹ̀ ṣé ìwà tá a fà wù ṣé wà tó dáa ni
àfàjẹ fún ẹlẹ́sàmpù kan ṣó ẹni téèyàn ò bá mọ̀ ní ìwà ẹ̀ pé lágbájá arábìnrin kan wà ó wá sí London, ọ̀rọ̀ tí mò ń sọ yìí arábìnrin yìí bá wà online á máa gbọ́, ó ti wà lamẹ́ríkà nísìn. Nígbà tó first time tó máa wọ London, èèyàn kan wá fún ní bàtà tó fún ẹni yẹn ó mọ̀ pé àbámi nínú àwọn ọmọ Èkó ni pé bá mi fún lágbájá, ṣùgbọ́n nínú bàtà yẹn wọ́n la inú bàtà yẹn báyìí wọ́n wá fi fake check wọ́n wá fi sínú ẹ̀ wọ́n wá rán bàtà yẹn pa. Wọn ò mú lẹ́kọ̀ọ́, wọn ò mú ẹni yìí wọn ò mú lé ní Murtala, ó rí bàtà yẹn ó gbé wọ. Nígbà tó dé UK, nígbà tó gbé kọjá ó dà pé wọ́n fura pé nǹkan wà nù bàtà yẹn. Yàrá pé Nàìjíríà kọ́ ló ń ṣàánú wa ni, ẹlòmíà máṣíìnì wọn ríran ni ó lè má ríran. Nígbà tó rí àwọn àpè ó dẹ̀ wá nuyún. Ìwọ àfáà tó sọ pé lágbájá yẹn ò mọ̀ ń pa ẹ̀ kíní kan báwo ló ṣe máa gbẹrù tó ò mọ̀ ń pa ẹ̀, ó ṣe náà ò mẹ́rí tọ̀hún ó dẹ̀ fi nǹkan rán ẹni, ó ṣe máa náà mọ̀ irọ́ ló wà ń bẹ̀. Ó wá gbé nígbà tó gbé dé ó wá sọ fún yín pé ta ló ní gbogbo ẹrù yìí, wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ UK, ó lóun lòun ní ẹrù yẹn. Wọ́n ní okay fine, ìwọ ló ní ẹrù. Àwa ni ìjẹ́ anybody fi nǹkan rán ẹ n tó máa save ọmọ yẹn nínú ayé ẹ̀ ní pé wọ́n fi nǹkan rán wọn. Àwọn ní kí náà fi rán ẹ, ó dẹ̀ yọ gbogbo tó fi rán ó yọ bàtà yẹn náà nù pé bàtà yìí wọ́n fi rán òun, wọ́n ní kó òun fún yẹn kan ní pẹ́kà. Wọ́n wá sọ fún yín pé ṣó mọ̀ pé exhibit wà nù bàtà yìí, ó lóun ò mẹ́ni tì pẹ́, ó ní bàtà lásán ni pé wọ́n dẹ̀ wọ́n wá filẹ̀ wọ́n wá lọ. Nígbà tó mú wọlé wọ́n wá lọ wọ́n la bàtà yẹn, nígbà tó máa la wọ́n bá fake check ń bẹ̀. Ọmọ táwọn yìí wà nù oyún ó dààmú táàgùn bò first time tó dẹ̀ máa wọ̀. Unfortunately ó pe ẹni tó gbé bàtà fún kò ní Nàìjíríà yìí pé kò sọ fún àwọn ní kò pé ó pe onítọ̀hún ẹni ẹ̀ òbí ó ti gbé fún àwọn tó fi rán ni. Nígbà tó máa pe ẹni yẹn tó fi sí speaker tó ń bá ẹni yẹn sọ pé kí ní kọ́ wa tó dárúkọ ẹni ẹ̀ dẹ̀ ká yí pé ó tí ì dé ibi tóun ti ní kó lọ dé, ẹni ẹ̀ dẹ̀ kọ́ọ̀tì ní ẹni ẹ̀ bá pa àwọn tó wà London pé ó dàpọ̀ ká ti fóò kẹ́gbọ̀dì pa fóònù ẹ̀ kó má gbé fóònù. Wọ́n wá béèrè pé nọ́mbà wo ni, meanwhile dẹ̀ ẹni ẹ̀ tó bá ti dé kó má wọlé tó bá ti dé fẹ́ kà mọ́ òkó pe òun á pe ẹni yẹn kẹ́ni yẹn wá jáde, òun á pe ẹni yẹn kó wá jáde. Kọ́lọ́ ń fọ òun kẹ́ ambassador Musa, àwọn ni wọ́n jẹ́ BOT chairman fún NASFAT lọ́dún náà lọ́hùn ní London. Wọ́n fi ọmọ yẹn lẹ̀ wọ́n gba passport ẹ̀ dání. Àwọn ambassador Musa náà gbé lọ́ọ̀yà dìde láti fight fún ọmọ yẹn pé kò mẹ́nìtì láti gba pálí ọmọ yẹn padà. Wọ́n padà dá ọmọ yẹn padà sí Nàìjíríà nígbà tó fún passport ẹ̀. I thought almost like 3 years or 5 years náà bá dẹ̀ tó gbọ́dọ̀ wọ UK. So kéèyàn wá sọ pé lágbájá kò òun ò mọ̀ àbà afárá tó ń sọ̀rọ̀ yìí ẹ mọ orú ọ̀rọ̀ tẹ́ ẹ máa sọ. So nítorí dé yìí kọ́lọ́n kó ṣàánú wa kó dúró tì wá àwa ọ̀fọ́ lọ́dọ̀ ẹ jẹ́ ká mọ ohun tá à ń ṣe. Ẹ má ti torí owó òjijì owó tá à ń wá owó òjijì ẹ má ti torí ẹ̀ ká máa sáré kọjá kádàrá.